أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Àwa níjọ Ahmadiyya, ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Ìsìláàmù ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtobìnrin kó Olúwa ràn wá lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀yin ará wa ńlé a kí wa káàbọ̀ sórí ètò oṣù Ramadan alápọ̀nlé. eléyìí ni àkànṣe ètò èyí tí iléeṣẹ́ tẹlifíṣàn ìjọ mùsùlùmí Ahmadiyya gbé kalẹ̀ láti bá lè pe àkíyèsí àti kó tún lè jẹ́ ìrántí fẹ́nìkọ̀ọ̀kan wa sí ohun tó jẹ́ àwọn ojúṣe wa ní pàtó lórí lásìkò àti nípa oṣù Ramadan. Àwọn tí wọ́n bá wa yànnàná àwọn ọ̀rọ̀ ọ̀hún lónìí bàbá ṣe mú wá ní ọlọ́kùn òjọ̀kan wọ́n ti wà ń bí. mo fi Abdulsamad lawasab ẹ bá kí àwọn aráalé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mọ́rọ́bí Said Mikael Saab ẹ bá sálámù sáwọn aráalé o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun ẹ kú ìdìde. Mọ́rọ́bí Mikael Saab, kí ni ààyè àwọn tó wà ní ìdùbúlẹ̀ àìsàn, àwọn tó ń tọ́jú ọmọ ìkókó, àwọn tó ń fọmọ lọ́yàn, àwọn aláboyún, ọmọ kéékèèké, ọmọ iléèwé àti àwọn arúgbó? Kí ni ààyè àwọn tá a kà á lẹ̀ yìí nípa ààwẹ̀ oṣù Ramadan? A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Tí a bá wo ààyè tí Ọlọ́run ọba àlékẹ́ọlá tí wọ́n ti pa wá láṣẹ ààwẹ̀ gbígbà nínú Al-Qur'an, nínú Kùránì orí 2, Ọlọ́run ọba jẹ́ kó yé wa pé lákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá jẹ́ olùpáyọ̀ Ọlọ́run la ṣe ààwẹ̀ lọ́ranyàn fún láti gbà tó bá ti bàlágà. Ṣùgbọ́n Ọlọ́run ọba fi àwọn ìgbàláyè lẹ̀ fún àwọn ìsọ̀rí èèyàn bíi méjì kan. Àkọ́kọ́ nù wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ làwọn tó ń rìnrìn àjò tàbí àwọn tára wọn ò yá. Àwọn méjèèjì Ọlọ́run ọba jẹ́ kó yé wa pé fáwọn tó ń rìnrìn àjò tàbí àwọn tára wọn ò yá, wọ́n lè dá ààwẹ̀ tí wọn ò gbà láàrin oṣù Ramadan yẹn, bóyá tó dín ẹyọ kan látàrí ìrìn àjò tàbí ẹni tára ò yá fọ́jọ́ 2 bí 3, táàwẹ̀ Ramadan bá lọ àwọn yẹn ó dá padà. Fún àwọn sọ̀rí ẹlẹ́ẹ̀kejì làwọn tí ẹ dárúkọ sílẹ̀, bóyá arúgbó, ọlọ́ba ní wa 'alal ladhina yutiqunahu fidyatun ta'amu miskin. Àwọn eléyìí arúgbó ni, ọmọ tó lóyún sínú ni, tàbí ẹni tó ń fọmọ lọ́yàn lọ́wọ́, kì í ṣe pé wọ́n lè gbààwẹ̀, wọ́n ti bàlágà láti gbààwẹ̀, ṣùgbọ́n yóò jẹ́ ìnira fún wọn tí wọ́n bá gbà, á kó ìnira bá wọn. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ní yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. Ìrọ̀rùn la fẹ́ fún yín, a fẹ́ nira fún yín. So irú arúgbó bẹ́ẹ̀ Ọlọ́run ní kó fàwẹ̀ ẹlẹ̀, ṣùgbọ́n wọ́n á ṣètànràn láti bọ́ aláìní. Tó bá jẹ́ pé ẹni tó lóyún sínú náà ni, òun náà á fàwẹ̀ ẹlẹ̀ torí ìnira tí yóò kó bá, yóò bọ́ aláìní. Bẹ́ẹ̀ náà lẹni tó ń tọ́mọ lọ́wọ́, ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé lásìkò tí ó ń ṣe ìdánwò lọ́wọ́ nílé ìwé ni, òun náà lè fàwẹ̀ ẹlẹ̀ lásìkò yìí. Tó bá jẹ́ pé àwẹ̀ yìí ó kó ìnira bá láti jẹ́ pé kó má lè ṣe dáadáa níbi ẹ̀kọ́ ẹ̀, òun náà bọ́ aláìní. Àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú, kó má bàa jẹ́ nǹkan tí yóò jẹ́ tánà dí fún ìdàgbàsókè
àwọn ọmọ yìí àwọn ọmọ tí ò tí ì bàlágà ẹ má jà kó ìnira bá wọn. ká má kó nira bá wọn. ká má kó ìnira bá wọn. bí ọmọ ọdún 15 sí méjìdínlógún a ní láti máa fi àwẹ̀ kọ́ wọn ni. tó bá ti wá di bí 18 lọ sókè lásìkò náà ara ti dàgbà dé ipò débi pé kò ní lè kó bá ìdàgbàsókè mọ́ ó lè máa gbàwẹ̀ lọ. ṣùgbọ́n ọmọ kékeré ọmọ ọdún 12 ọmọ ọdún 10 ta ní kó gbà tipátipá ìnira ni à ń kó bá àwọn ọmọ yìí ó sì lè fa àìdàgbàsókè bó ṣe yẹ kó rí fún wọn ní àsìkò náà. torí náà gbogbo kinní yìí ló létò Ọlọ́run bó sì fẹ́ ìnira fún wa. Jazakumullah ẹ̀yin ará wa àkànṣe ètò ńlẹ̀ yìí nípa oṣù Ramadan àti ojúṣe tí ó rọ̀ mọ́ oṣù yìí ẹ ṣé pọ̀. Mọ́fì Abdulsamad sir wọ́n mẹ́nu bà ìtanràn ó jọ pé ìtanràn yìí òun náà ni Al-Qur'an pè ní fídíà. ẹ ṣeun báwo la ṣe san ta là á san fún ọ̀nà wo òun náà ni àgbà ṣètò rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àlàyé nǹkan tẹ́ béèrè òun náà ni nǹkan tí Ọlọ́run bá lékè ọlá tó ti ṣàlàyé sínú Al-Qur'ani tó sì wà nínú Suratul Baqarah ẹsẹ̀ 95. níbẹ̀ ni Ọlọ́run bá ti sọ wípé wa 'ala alladhina yutikunahu fidyatun ta'amu miskin faman tatawwa'a khayran fahuwa khayrun lah. ìyẹn ni pé ẹni tí ó bá ní lára láti gba àwẹ̀ ohun tó nítọ̀hún ó ṣe òun náà ni wípé kó san fídíà tí í ṣe ìmábọ́ àwọn aláìní. ẹni tó bá sì wá gbọ́ràn lọ́nà tó yẹ irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ní ó mà dára fún un torí wípé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. Ọlọ́run bá tó mọ̀ wá tó sì mọ̀ wá ó ń sọ fún wa wípé yóò nira fáwọn ẹlòmíì kì í ṣe gbogbo èèyàn ní àṣẹ yìí ló lè rọrùn fún. ẹni tó bá ti wá já sí ìnira fún ó di dandan fún lásìkò náà láti ṣe gààyà nípa pé Ọlọ́run bò fẹ́ ìnira fún mùtúmùwà kì í ṣe pé nǹkan tí ó rọ̀ wá lọ́rùn tí ó sì dá wa lágbàsókè lọ́nà tó yẹ Ọlọ́run bá ń fẹ́ fún wa. yàtọ̀ sí ẹsẹ̀ Al-Qur'ani tá a mú wá yìí kódà àrọ́bà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé rẹ̀ tó sì yé lọ́nà tó yéké sí wa. ìyẹn ni pé tàbá wọnú Tirmizi Jami Tirmizi kitabu som níbẹ̀ a rí àrọ́bà Ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi tí wọ́n ti sọ yí pé inna Allaha wada'a anil musafiri shatara salati wa anil hamil wal mawdi'i som. ìyẹn ni pé Ọlọ́run bá umma ti fi ìdẹ̀ra sínú ìrun kíkí ti àwọn arìnrìn àjò bẹ́ẹ̀ ni ó ti fi ìdẹ̀ra sí inú ààwẹ̀ olóyún àti ẹni tí ń fún ọmọ ní ọmú. eléyìí ó fi yé wa wípé Ọlọ́run bá ti mú àwọn èèyàn kan nínú ààwẹ̀ láti yà wọ́n sọ́tọ̀ wípé ẹ̀yin o ẹ ò ní ẹ fàwẹ́lẹ̀ àmọ́ ẹ san ìtanràn tí à ń pè ní fídíà. kí wá ní fídíà gangan? tá a bá wò ó pàtàkì fídíà òun náà ni wípé onítọ̀hún àṣẹ Ọlọ́run ọba kan tó jẹ́ wípé látara ìnira kò ní lè ṣe Ọlọ́run ọba wá ń ṣí àǹfààní míì kalẹ̀ fún wípé tó o bá lè ṣeyún ṣe léyìí tó sì jẹ́ wípé yóò máa dàgẹ́ bíi pé ìdáàbòbò kúrò nínú àìgbọ́ràn torí pé níbẹ̀ lọ́lọ́run ọba ti sọ wípé ẹ ń bá gbọ́ràn òun ló dáa fún. kì í ṣe pé ẹni náà bóyá ó ya etí ó mú etí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run ọba ti sọ síbẹ̀ pé ẹ ń bá gbọ́ràn òun náà ló dáa fún. ló fi jẹ́ wípé kódà tá a bá rí mùsùlùmí tí ń gbà àwẹ̀ lọ tó wá jẹ́ wípé ọlọ́jọ́ dé bá ó di dandan fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ tá a bá rí nínú wọn tó lè bá gbà àwẹ̀ tó kù tá a bá lè ṣe bẹ́ẹ̀ ó di dandan fún wọn láti san fídíà. nípa bẹ́ẹ̀ ẹni bá ń ṣàìsàn òun náà ó láǹfààní láti san fídíà àmọ́ òun tiẹ̀ yóò mú àwẹ̀ náà wá
nígbà tí ara rẹ̀ bá ti yá. tó bá jẹ́ àìlera ọjọ́ ráńpẹ́. tó bá jẹ́ àìlera ọjọ́ ráńpẹ́. àmọ́ torí pé aláboyún àtẹ̀ntí ń fún ọmọ lọ́mú torí pé ó ní àwọn ọdún díẹ̀ kan tó jẹ́ pé àwọn obìnrin fún bí ọdún 5-10 ó ṣeé ṣe kí wọ́n má láǹfààní láti gbààwẹ̀. nípa bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi mú fídíà wá fún wọn kó lè bàa jẹ́ ìrọ̀rùn kó má bàa jẹ́ àìgbọràn sí àṣẹ Ọlọ́run ọba. báwo la ṣe wá ń ṣètò fídíà yìí ta là ń fún. gẹ́gẹ́ bí ó ti wà nínú alukurani yẹn ó ti yanjú nípa pé lẹ́yìn ìgbà tí wọ́n dárúkọ fídíà tán wọ́n ní tọ́ámú miskin. nípa bẹ́ẹ̀ yẹn lè wá ẹnìkan tó jẹ́ pé ó jẹ́ miskin Ọlọ́run ọba tálíkà Ọlọ́run ọba tó jẹ́ pé àti gbààwẹ̀ náà yóò nira fún nípa jíjẹ mímu. ìyẹn lè wá kí èèyàn sì ṣètò oúnjẹ eléyìí yóò máa dàgẹ́ bí fídíà látọwọ́ onítọ̀hún bọ́ sí ọ̀dọ̀ aláìní. Jazakumullah ẹ ṣé pọ̀ ọ̀rọ̀ Ramadan àti ojúṣe inú ẹ̀ ni à ń ṣe àgbéyẹ̀wò kọ́lọ́hún kó ṣe ní ìrọ̀rùn fún gbogbo wa pátápátá. Mọ́rọ́bí Mikael Sab àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ já àwẹ̀ ṣé nínú ètò wa tá a ṣe kọjá ẹni mọ̀ọ́mọ̀ fi àwẹ̀ lẹ̀ òun la ṣàgbéyẹ̀wò àwọn tó wọ́n ti ń gbà àwẹ̀ lọ́wọ́ ó kàn rẹ́ àwẹ̀ rẹ̀ ní ọ̀bẹ irú ipò wo ni onítọ̀hún wà. ẹni tí ó mọ̀ọ́mọ̀ já àwẹ̀ ó ti gbà ó ti jẹ sààrì ó ti ń bàbọ̀ ó kàn já láì nídìí bóyá ó fẹ́ rẹ̀ láì nídìí òun tó ó ti dáràn ìtanràn tó lágbára. ó dáràn ìtanràn tó lágbára. bẹ́ẹ̀ ni torí pé irú ẹ̀ náà ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tárakùnrin kan wá bá ànábì wa Muhammad sallallahu pé àwọn máa rúgbìn oyin àwọn jáwẹ̀ lọ́sàn-án àwẹ̀ ní táwọn ànábì sì sọ fún yín pé ó gba àwẹ̀ 60. 60 bẹ́ẹ̀ ni ẹyọ kan mọ̀ ní àwẹ̀ tó já. ẹyọ kan ló já yóò gba 60. arákùnrin náà pariwo bẹ́ẹ̀ yẹ pariwo pé ya Rasulullah 60 nígbà ní máa gbọ́gọ́ta ẹlẹ́yọ kan gan mo gbà. ṣé yóò gba 60 yóò gbẹ̀yọ kan lónìí yóò gbẹ̀yọ kan ní ọ̀tún. rárá o mutata bí ayin yóò gbà tẹ̀léra wọn láì fi ọjọ́ kan lẹ̀. ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin. bẹ́ẹ̀ ni 50 ọjọ́ 60 ọjọ́. fasi ṣàárọ̀ yìí ni mutata bí ayin. fóṣù méjì gbáko. oṣù méjì 60 ni ó fi gbà. arákùnrin ẹyọ kan lòún gbà tó ń rọ́ọ̀lù jíjà yìí tó ń bá tún wá ní kó ń gba ilé ìbò lójú fẹ́ ṣe tó bá wá lè ṣe léyìí. faitam sitina miskiyan ó wàá lọ wá àwọn miskini Ọlọ́run 60 náà 60 tó bọ̀ ó fún wọn ní jíjẹ tàárọ̀ ó fún wọn ní ṣíṣínú náà tó túmọ̀ sí wípé ẹni tó bá mọ̀ọ́mọ̀ jáwẹ̀ kó mọ̀ pé òun ti dáràn ìtanràn tó lágbára. nítorí pé olùgbàgbọ́ òdodo làwẹ̀ wà fún. àwọn olùgbàgbọ́ òdodo làwẹ̀ wà fún ẹni tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo yóò ti mọ àǹfààní tó wà nínú tọ́lọ́run ní ká ṣe yìí la'allakum tattaqun kí ìdàgbàsókè ẹ̀mí lè bá tẹ̀síwájú àtàwọn àǹfààní tó kù tó bá mọ̀ọ́mọ̀ já láì nídìí ó gbààwẹ̀ 60. ṣé ǹjẹ́ a lè sọ pé. tàbí kó bọ́ aláìní 60. mọ̀rọ́bísà pẹ̀lú òfin yìí tí Ọlọ́run àtòjíṣẹ́ ìgbé kalẹ̀ ṣé a lè sọ pé Ọlọ́run fẹ́ fi tipátipá mú wa àlìjẹ́nà ni. Ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn ọmọ lẹ́yìn mi pátápátá ní ó wà àlìjẹ́nà àfẹ́ni tó bá lóhun ò wọ̀. bó bá tiẹ̀ lóò lọ àwa ó wọ débẹ̀ àmọ́ tó bá padà lẹ́nu ọ̀nà. kò sẹ́nìkan tí ó náwó kó òun ò ní wà àlìjẹ́nà. Allahu Akbar. so gbogbo ohun tọ́lọ́run bá gbé kalẹ̀ yìí fún torí ara èmi àtẹ̀yìn náà ni láti lè jẹ́ kára àlìjẹ́nà náà wọ̀ lọ́fẹ̀ẹ́ lófò. ọ̀dà ẹni tí ó wá já àwẹ̀ ẹyọ kan. bẹ́ẹ̀ni. ta ni kó gba 60 láti fi ṣe ìtanràn. bẹ́ẹ̀ni. tí ò bá lágbára àti gbà kò lágbára àti gbà náà ló jẹ́ kó já ẹyọ kan kò sí lágbára àti bọ́ aláìní 60 kí ni yóò wá ṣe. irú àpẹẹrẹ tí mo mú wáyé náà nígbà tí ó lóun ò lágbára àti gbààwẹ̀ 60 tí ó lóun ò lágbára àti bọ́ èèyàn 60 ẹrú sí Ọlọ́run lòun náà tálákà Ọlọ́run lòun kódà àríkà pàná bí tó gbé dàbínù fún. sallallahu alaihi wasallam. pé ó dà gbélé kó lọ fi bọ́ àwọn èèyàn 60 ó ti ní ya Rasulullah èmi gan-an mo tún lẹ́tọ̀ọ́ sí kinní yìí ju àwọn tó ní lọ fún lọ. ṣé ó le tó bẹ́ẹ̀ ó dà
máa lọ máa gbé lọ kó àti mọ̀lẹ́bí ẹ̀ kẹ́ lọ jẹ tó túmọ̀ sí pé aláàánú lọ́lọ́run in tó kàn ṣẹlẹ̀ ní pé asrati máa Mahdi alayhi salatu wassalam wọ́n ṣàlàyé láàyè fún pé wá pé ẹni tó mọ̀ ọmọ járú àwẹ̀ bẹ́ẹ̀ láì nídìí àkọ́kọ́ ó gbọ́dọ̀ rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ yóò wá kún fún ọ̀pọ̀lọpọ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ìtọrọ àforíjì yóò kábàámọ̀ lórí in tó ṣe yìí pé kí ló mú mi ṣe tí mo ṣe yìí kí ló sún mi sí ẹ̀yin náà wo ẹni tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀ọ́mọ̀ gbá ni tá a sọ tẹ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu ní kódà kó fi odidi ọdún kan kó fẹ́ fi ṣetán ran ẹni tó mọ̀ọ́mọ̀ fi sílẹ̀ yìí kò lè bá ká má wá sọ pé ìwọ ti wá bẹ̀rẹ̀ ó wá jà láyìn nídìí ló fi jẹ́ pé ó ń tàn gbọ́dọ̀ rí ẹ̀gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ìyẹn ni ètò tó súnmọ́ nígbà tí ó bá alágbára bu olè ìtajà pé kó wá kún fún àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó lọ́nà bá ti rí ipò tó wà aláàánú lọ́lọ́run. tẹsákùmùlà ẹ ṣe pọ̀ ẹ̀yin ara wa kí èèyàn mọ̀ọ́mọ̀ já àwẹ̀ n tó gbọngbọ́n ni ká máa ṣàdúrà kọ́lọ́run kó fún wa ní okun àtagbára láti lè gbà á bá a bá ti dà níyàn pé a fẹ́ gbà á tá a sì lálàáfíà láti gbà á kọ́lọ́run kó tún wá fún wa ní okun àti agbára láti gbà á torí tí èèyàn bá lọ mọ̀ọ́mọ̀ já àwẹ̀ ó lè bákan o kọ́lọ́run kó ṣọ́ wa nínú ẹ̀ mọ́fì abdulsamasa àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹ̀ tí máa ń tọwọ́ èèyàn wá tí a máa ń rò pé eléyìí jáwẹ̀ tọ̀hún jáwẹ̀ má ṣe eléyìí ó ti bì ẹ lọ jẹun ó ti sùn èèyàn yìí wẹ̀ jù èèyàn yìí fọyín àti ẹ̀ láwọn kan nítorí pé Yorùbá la fi ń pe Yorùbá ní èdè Yorùbá ní àwẹ̀ àwọn kan máa sọ pé àìwẹ̀ ìní ń jẹ́ àwẹ̀ ẹ bá tàn mọ́lẹ̀ díẹ̀ sí àwọn àyè yìí. lóòótọ́ ni pé ó wọ́pọ̀ láàrin wa wípé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ nípa àwẹ̀ ẹlòmíà máa sọ wípé àwẹ̀ ìyàwó Elédùmarè ni ẹni tó bá tó nígbà nípa bẹ́ẹ̀ òun ò tó bẹ́ẹ̀ òun ò sì lè gbà á ẹlòmíà ní àìwẹ̀ ni wọ́n pè ó ìyẹn ò gbọ́dọ̀ wẹ̀ lọ́sàn-án àwẹ̀ bó o bá wẹ̀ àwẹ̀ rẹ ti já lóríṣiríṣi nǹkan tí wọ́n ń sọ àmọ́ ẹ̀kọ́ tá a rí kọ́ nípa àwẹ̀ òun náà ni bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbà á nígbà tí wọ́n wà láyé àwọn nǹkan tí wọ́n ń ṣe àti àwọn nǹkan tí wọ́n ò ṣe nínú àwẹ̀ kárùn rí nínú àwẹ̀ ká fi pákò ká fi run rí nínú àwẹ̀ kò bà àwẹ̀ jẹ́ ká fi oògùn sójú nínú àwẹ̀ kò bà àwẹ̀ jẹ́ ká lo lọ́fíńdà olóòórùn dídùn nínú àwẹ̀ kò bà àwẹ̀ jẹ́ kí kẹ̀lẹ̀bẹ̀ kó sá síni lọ́fun nínú àwẹ̀ kò túmọ̀ sí pé àwẹ̀ rẹ ti bàjẹ́ tó o bá ń lọ ládùúgbò bóyá mọ́tò kan sáré kọjá oríṣiríṣi ìdọ̀tí wọ́n á rú sókè lè sọ pé ẹ ti fín èéfín ìdọ̀tí sínú àwẹ̀ yín ti bàjẹ́ irọ́ ni àwẹ̀ rẹ ò bàjẹ́. ẹ máa ládùúgbò tó bá fi imú kó òórùn ọbẹ̀ ọlọ́bẹ̀ ńkọ́. tó bá fi irun kó òórùn ọbẹ̀ ọlọ́bẹ̀ àwẹ̀ rẹ ò bàjẹ́ nígbà tó jẹ́ wípé kò ní í yabẹ̀ láti ní ẹ dákun ẹ fún mi nítorí tọ́lọ́wọ́n bá ó ń kọjá lọ ni tí ó sì jẹ́ wípé imú tọ́lọ́wọ́n bá dá fún iṣẹ́ tọ́lọ́wọ́n bá dá fún imú ni mú ń ṣe nípa bẹ́ẹ̀ kò bà àwẹ̀ jẹ́. àwọn ẹlòmíì náà ní àìlera pé nígbà míì tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ jẹun tán èébì ráńpẹ́ a máa gbé wọn tó jẹ́ wípé wọ́n ní láti mu omi lọ́pọ̀lọpọ̀ kíkiní òun kí ìdádúró tó dé bá irú àwọn èébì bẹ́ẹ̀ náà kò bà àwẹ̀ jẹ́ tí ò bá ti lọ́wọ́ wípé àìsàn àbí àìlera nínú irú àwọn èébì bẹ́ẹ̀ kò bà àwẹ̀ jẹ́. ṣùgbọ́n kì í ṣe pé wọ́n máa lọ mu mi. kì í ṣe pé yóò lọ mu mi nígbà tó bá bì tán o ó lè fi omi yọ ẹnu kó sì tú dànù àmọ́ irú bíbì bẹ́ẹ̀ kò bà àwẹ̀ jẹ́. bákan náà òun ni wípé tá a bá ń ṣàlùwàlá ká fomi ká fi yọ ẹnu irú bẹ́ẹ̀ kò bà àwẹ̀ jẹ́. ká mú ìpara láti fi pa orí àbí ká fi pa irùngbọ̀n ká fi nu irùngbọ̀n nù ìyẹn náà kò bà àwẹ̀ jẹ́. tìró líle ńkọ́ tìró líle eléyìí tí ẹ wà nínú àrọ́bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé kò dáa kíyàn lé tìró lọ́sàn-án àwẹ̀ nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ti ní kò dáa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé a ní olùkọ́ mi ju olùkọ́ àgbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn bá ti ní kò dáa lọ́sàn-án àwẹ̀
àní àǹfààní sí ni bó tiẹ̀ jẹ́ pé èèyàn máa ẹlòmíì wà tó jẹ́ pé ojoojúmọ́ ni máa lè láràárọ̀ kó tó jáde àmọ́ ó ṣe gẹ̀ fún ó sára fún nígbà àwẹ̀ èyí tó fi ń lé lóru ní àárọ̀ yìí ó jẹ́ kó di alẹ́ wàá lé o lè lé mọ́júmọ́. àbí lásìkò tó ń jẹ sáàrì. àbí lásìkò tó ń jẹ sáàrì nípa pé ẹlòmíì sọ pé oògùn ojú ni fóun tó jẹ́ pé tóun ò bá lé òun lè má ríran dáadáa àmọ́ dákun nínú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ má lè o lè lé lálẹ́ o sì lè lé abẹ́rẹ́ ńkọ́ ní èèyàn bá àárọ̀. gba abẹ́rẹ́ wọ́n ní kì í ṣe pa àfisẹ́nu ẹnu ara ni wọ́n gún sí. oríṣiríṣi abẹ́rẹ́ ló wà gẹ́gẹ́ bí ó ṣe hàn sí àwọn oníṣègùn àwọn abẹ́rẹ́ kan sì wà tó jẹ́ pé àwọn ìjọba orílẹ̀-èdè kan wọ́n á máa gbé jáde fún gbèdéke ìgbà kan tó sì jẹ́ pé lẹ́yìn gbèdéke ìgbà náà wọ́n kà ń lẹ̀ tó sì jẹ́ pé èèyàn ò ní àǹfààní láti gba irú abẹ́rẹ́ yìí mọ́. bí abẹ́rẹ́ àjẹsára. bí abẹ́rẹ́ àjẹsára kò sí irú ẹ̀bẹ̀ tó lè lọ bá wọn bẹ̀ nígbà míì tán bá ní ẹ dákun nígbà tá a tẹ́ ẹ gbé jáde àwọn ń gbààwẹ̀ lọ́wọ́ wọn ò ní gbọ́yùn nípa bẹ́ẹ̀ torí pé fún àǹfààní gbogbogbò náà ni pé kí àjàkálẹ̀ àrùn kó má so nílùú ìyẹn ní àǹfààní láti gba irú abẹ́rẹ́ báyìí tó sì jẹ́ kó ba àwẹ̀ jẹ́ àmọ́ àwọn abẹ́rẹ́ kan wà tó jẹ́ pé kódà àwọn dókítà wọn ti kọ́kọ́ bi ọ́ léèrè ṣé o ti jẹun ṣé ìsepò ń gbà àwẹ̀ irú èèyàn ó ti hàn wípé èèyàn ò lè gbà nínú àwẹ̀. tẹsàkùmọ̀lá ẹ ṣé pọ̀ ẹ̀yin èèyàn wa wọ́n ní ìmọ̀ ló làdínì ọgbọ́n ògbé ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn òun ló ṣe pàtàkì púpọ̀ ká má lọ máa bèè lọ́wọ́ ẹni tí ó kàn máa rorí ṣá wọ́n ní kò dá o eléyìí wọ́n ní kò dá o tọ̀hún wọ́n ní kò dá o ẹ jẹ́ á farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ ohun tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ní ó lẹ́tọ̀ọ́ fún wa òun náà ló lẹ́tọ̀ọ́ ohun tí wọ́n bá sì ní kò lẹ́tọ̀ọ́ òun náà ni kò lẹ́tọ̀ọ́ ààwẹ̀ ìdẹ̀ra lọ́lọ́run fi ṣe kì í ṣe ìnira kí Ọlọ́run kó ṣe ní ìdẹ̀ra fẹ́nìkọ̀ọ̀kan wa kó sì fún wa lókun àti gba àwọn ààwẹ̀ náà. Murabi Mikael Sal kí ni wá ní àwọn akitiyan àwọn ìgbìyànjú tí èèyàn tó kún inú ààwẹ̀ tá a lè ṣe inú oṣù Ramadan tá a lè mọ́ ṣe tó jẹ́ àwọn nǹkan kan pàtó tí ààwẹ̀ Ramadan máa ń mú wá. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ló kún oṣù Ramadan tá a lè ṣe léyìí tó jẹ́ pé láàdá tó wà ń bẹ̀ kò sí inú oṣù míì tá a tún ti lè rí bí kò ṣe inú Ramadan. ó débi pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan sọ lọ́jọ́ kan pé law ta'lamu ummati ma fi Ramadan latamannaw an takuna sana kulla Ramadan. ìbá ṣe pé àwọn lẹ́yìn mi mọ àwọn ládá àti àwọn orí ọ̀fẹ́ Ọlọ́run ìfàtà lè kó nínú oṣù náà wọn bá máa gbàdúrà pé k'Ọlọ́run ṣe gbogbo ọjọ́ tó kù gan lóṣù Ramadan kó ṣe ní Ramadan. àkọ́kọ́ náà fún ẹni tó ń gbààwẹ̀ àwọn ojúṣe tó lè ṣe nínú oṣù yìí láti kó fún Ọlọ́run ó ní pé kó gbìyànjú kó jẹ́ pé gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí gbígba Ramadan ló fún. nítòótọ́ wọn ní ká má jẹun a lè jẹ nínú oṣù Ramadan káàbí bàbá àbàjẹ́ kì í ṣe oúnjẹ nìkan lọ́sàn-án kì í ṣe oúnjẹ nìkan gbogbo ohun tí ó jáde lẹ́nu wa lọ́rọ̀ tí ó bá àwẹ̀ wa jẹ́ kásá fún ìwòkúwò kásá fún gbogbo eléyìí lẹ́tọ̀ọ́ tó yẹ ká fún Ramadan fúnra rẹ̀ yàtọ̀ sí eléyìí kíkà Quran ṣáàrù Ramadan ṣáàrù Quran oṣù Ramadan oṣù Quran ni tó lè lọ jẹ́ pé ojúṣe gbogbo ẹni tó bá pè rẹ̀ ní mùsùlùmí ni láti mọ Kùránì kà nínú ìjọ yìí ọpẹ́ ní fún Ọlọ́run alhamdulillah ìjọ yìí ti gbìyànjú débi wípé a ti tú Kùránì sí oríṣiríṣi èdè bí èèyàn bá tiẹ̀ lè ka Lárúbáwá èdè tó ń lọ sí bíi 50 jù bẹ́ẹ̀ lọ ìjọ yìí ti tú Kùránì sí bó o bá lè ka Lárúbáwá mú kan nínú èdè tó bá rọ̀ ẹ́ lọ́rùn kó mọ ka ìtumọ̀ rẹ̀ kó mọ ka túmọ̀ ẹ̀ àsìkò téèyàn ń súnmọ́ náà ọba ní oṣù Ramadan kì í ṣàsìkò téèyàn wá ń tàkúrọ̀sọ tí ó yẹ pé òní rí ládàá kan gbà ń díẹ̀. èèyàn lè máa ta ayò bíi káàdì kó máa tayò ọlọ́pọ́n. ọ̀pọ̀lọpọ̀ náà ló máa ń ṣerú eléyìí wá ní àwẹ̀ ń gbo àwọn fẹ́ lọ tayò èyí tó wá kù nìyẹn ìyẹn tó kù kọ́ yẹn. irú ìjókòó bẹ́ẹ̀ kí ló tà lọ jókòó síbi tó ti ṣe wáàsí. ara ojúṣe tó yẹ ká ṣe nìyẹn
nínú oṣù Ramadan ká tó rin ibùsọ̀ kan sí kejì ìjókòó wá sí ti wà ń bẹ̀ ká tó rin ibùsọ̀ kan sí kejì ìjókòó wá sí ti wà ń bẹ̀ kí lórí tèmi àti yín ò gbìyànjú ká jókòó ká gbọ́rọ̀ Ọlọ́run. gbogbo àwọn ẹ̀rọ alágbèéká tá tẹ̀ ní lọ́wọ́ nísìnyí bíi fóònù ní tẹlifíṣàn ní tẹ́bílẹ̀tì ní gbogbo ẹ̀ láǹfààní wà tá a lè fi gbọ́ wá sí. bẹ́ẹ̀ ni yàtọ̀ sílẹ̀ yìí tàràwì nínú oṣù Ramadan kò yẹ kí gbogbo ẹni tó jólùpáyọ̀ Ọlọ́run bá máa pa jẹ ní tá a máa rí ní pé nígbà tó bá bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí òkú fọ́fọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì tó bá fi máa di bí ọjọ́ 5 tá a bẹ̀rẹ̀ Ramadan mọ́ṣáláṣí ti padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí Ramadan tó dé. Allahu Akbar tó àsìkò kò bá wa ṣe ọ̀rẹ́ àti àsìkò náà ó ti ń kàn kókó wípé ó ti tó àmọ́ ká tó wá máa lọ mọ́físà kí ni ìmọ̀ràn yín fáwọn aráalé nípa ọ̀rọ̀ ààwẹ̀ oṣù Ramadan. ìmọ̀ràn tí èmi òun náà ni ẹsẹ̀ alukurani tí Ọlọ́run bá tó fi pe ìtóyè sí wa nípa pé ká máa gbà ààwẹ̀ tá a bá wo ibi tó parí sí tó fìdí lílẹ̀ sí òun náà ni pé la'allakum tattaqun kẹ́lẹ̀ bá di olùpáyà Ọlọ́run bá nípa bẹ́ẹ̀ gbogbo àwa mùsùlùmí tá a wà nílé tá à ń gbọ́rọ̀ wa a gbọ́dọ̀ gbìyànjú nínú oṣù yìí láti wá ìdàgbàsókè nípa tẹ̀mí. ká wá dàgbàsókè nípa tẹ̀mí. jazakumullah. mọ̀rọ́bìsà kí ni ìmọ̀ràn yín ní gbólóhùn kan. ìmọ̀ràn tí èmi náà fún àwọn aráalé òun náà ni ìmọ̀ràn tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fún àwọn sàábé lọ́jọ́ náà wípé ẹnikẹ́ni tóṣù Ramadan bá wọlé tọ̀ nínú yín tóṣù náà tún wá lọ tí ò rí àforíjìn ẹ̀ṣẹ̀ tí ò kó fa àforíjìn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run oṣù náà tó bá ń pe ẹni tí wọ́n táwọn Yorùbá ń pa àwọn kan lórí burúkú ẹni tó yẹ kó kọ́kọ́ nawọ́. olú yẹ kó kọ́kọ́ nawọ́ Ọlọ́run má ṣe wá lórí burúkú. Ọlọ́run má ṣe wá lórí burúkú tó ẹ̀yin ará ilé ibí yìí òun náà ni a mú ètò tòní dópin sí adúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹnìkankan wa tí a tún fọ arabalẹ̀ gbọ́ ètò tòní kọ́lọ́hún kó ṣe ní okùnfà oríire fún ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ lọ́wọ́ àwọn olùkọ́ wa lónìí náà tí wọ́n bá dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ramadan àti ojúṣe tó wà ń bẹ̀ jazakumullah ní agbára Ọlọ́run a máa fèrè pàdé nígbà míì lórí àkànṣe ètò yìí kan náà ní insha Allah assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Òdodo de irọ́ sálọ, òdodo de irọ́ sálọ, òdodo de irọ́ sálọ. Irọ́ ni láti parẹ́ ni. A'udhu billahi minash shaytanir rajim.